Kaji Unuake Abu Awope Yenai Werenchonake Kusumi Ejeshishi Numo Aquaman Saniji Temu Ebon Shamu Basha Basha Kajashin Kaji again Ramanashi Shona Nijita Throne Numo ete apachuma mine iwakoto ni ishaya numo sana kana wakanuni ashe baba mabo tawono afela da ni imani kusumi ni afia ganu nakai ene kusumi ke obadi ni kemo fama sana ji ete man jimo ni ina ya fonine ni okay. Nice man. Apa masalah ni kita ni? Masani ji eteno shani yenye wasana kano wawote nimo jafletu we ami shani ya je adilumba Numo jaflo tu ya mani ona infonina ni ji numo jaflo tu ni numo akwa mensa ebote ya ni eshan ni
Efiani asani numu akwama asani ji ekeno asani be ejenshi nishamo eji kotolia ni ebo ejeni nishamo shi Nimo akwama asani ji television ni wọ́n ní sọ́mọ́ mi náà. Adájú ni mo jẹ́ bí ebo tó kúrókótó wé kúrókótó wé ṣíyàn lẹ́nu ìwà bó ti ṣíyàn ni ìbáṣọ́ ní ìbáṣọ́ ṣe tẹ́ ìṣọ́ àlẹ́ ṣe tẹ́ lẹ́nu ìbó ti yọ ṣíyàn. Àìlàníyàn ṣí àmì ẹni mọ́ ọ̀pá mẹ́sàn ṣọ́ àmì ẹ̀mẹ́ni ọ̀nà níbò àwọ̀ ẹ̀rọ ẹ̀gbọ́n fún ní ìjẹ̀ ẹ̀lẹ́hàn ọ̀kẹ́ jamani Mani ona yefoni na me ona ke ewura enfe fo na je ni ewura enfe silewu eyan gbele ni atole ninu aje ni sende abu kaji onu ni abu feda nta ke ni mu akwa me Yes, kaji onuni abo kana ni o men sa yani afani e shoni ye e she agbo na ni kaji abo okay mu abo men sa e pe kaji e shoni ni e fo ese mu kaji e shoni o abo ka gbeli ogbe e han le Yesu yena e tiani je ma yo ani ba nko ni mo fa men sa ni ji ete na sa ni e shoni o be ti e je me ni yo mpai yejeme awole ye hu yese be amemembo awo kenye ise ani ba nkoto awo
kucho. Awolwe. Yesu. Yana. Mano. Adibankoto. Abaye. Oble kucho. Awolwe. Mesani item. Menje kukemba. Ago. Nani kutadia. Awolwe. Yesu. Yana. Ago. Kati kono na ago. Cuma apa masa siapa buat? Kusubuche, niji numu apa mesa niji eteme. Adi onuni abu pemencha ke yani onjo numu apa mesa niji eteme. Eshe jeme, iba potali eshe ejeme. Aku tahu Okay, numu apa mesa niji eteme. Shani lolo. Shani keke shi. Kaji onale ogbo na be ncho ake. Eni shamo sho ogbo na. Ya be. Kote. Kose. Shion. Tony àwọn amugicho ni ewe kaji atoni gose shion ni oko Abu kada ito ake numu akwa mesa isha ogbo na abu kaji onu ake mi la awo ebe nto ake ashe ogbo na kra etan bia na aya odada otu ashishi kaji aka odada otu ashishi yani ayo odada omiye wo toni ani machine ji toni ayo odada omiye shishi onumu akwa mesa wa Kaji onana ke odadao ni yani ayoye
ni mo bá yẹ nta ìfi o níbi ìrábí sọlẹ̀mọ̀ fi o. Kaji oyagani ole odada omi tí òṣìṣẹ́ ẹ̀bẹ̀ tí ó náà ní màṣíní sí agbọ́mí tí ó náà ní màṣíní ní ìwẹ̀ gbèsè ṣí ẹ̀mí ẹ̀ tuntun fún ẹ̀ aló èkó ọ̀nà tuntun fún ẹ̀ nǹkan tí ó ẹ̀jú odada omi. Yesu yana obanya yana yemo ni awo gbèsè ṣí ẹ̀ àtàlẹ̀ àmàṣí ẹ̀tùgbà ṣí kùsùmù gbó ní kùsùmù pa àṣà ìwọ̀ nínú àṣàní ìbá kan ní ẹgbẹ́ tó jẹ́ èṣù kájí òkọ́ náà pẹ̀lú túmọ̀ mi yàrá de kúkú mi kájí wà bí ọkọ̀ náà kẹbí ẹni èké tọ́ nínú ọkọ̀ mẹ́sàn pẹ̀lú náà mi èṣọ́ ní ìlúlu Numu akwamesa niji eteno ishoni lulu mani ona ye ko ni na mi numu akwamesa niji eteno na ewuro je mokoko alo mokoko ni ibegbeni shi woni ta nai shi ni etino kusumi yo nai shi ni ji numu akwamesa niji eteno lani ona ani ishon ani na ye ifuni na mi na la katashi
atui ni din mojawe Amesa eshani kabajis se abai obe kucho oje na wonu Hello.
Eteno nai room session kadi amonto no ni ofata we opo wo ne be numu akwamansan meji na room me shani ni efan ncha kere yama wase no kwa wana kanu afi ya ne ba no afi no yo Anashe amugian jadi Yesu itu nakam ile washe Yesu Ele ia ni bo awo. Ari lo toto. Awo ke ya. Ni arabo awo. Lo ni me ana ke. Aba. Sini bana ba. Ni ebu toto. Kadi ni ya ne. Aya da de bana. Otu blue ga de bon. Jeme. Oh, numu akwa sanity eteno ke e woche ni bi romo e short we numu aje we numu ni short jana ne ko shara de bana numu ba bote Echan eta ibaye Ezi solemo bimo abi solemo nkaji agbona foni achano omono nya wase nya won sana kan no mimo ne onu ye atomi ni ajekra kugbeka bibio ni utula ni ye amehani na ken ko ne ona alo ifoni ne ona yo pajano yo emu Chef Solo event and catering services those promotions those prizes ke Golden Beach Resort ke me kokome ni na ba ebi bomo bi ke ekokome cha mo kuma shimuku ni misaki oko ye bi ni koko ni ye bi na ni ji naja le ye bi cha mo kuma shimuku shibe e bololo mane ni majufo na majufo numu akwa mensani ji etemu Afie kaji afie nomi yo Ni ekani ni ya fotonia mini
ni wa kwa mesa yo ya ni emo ni ya ke ati se ni ta ke ni ko eye foto ni enwo ewo foto ni enwo ewo keji a foto a se ni ke de ya ni na alile egba wa de che kuzi mi ya fine again ni mo akwa mesa ya mena shi totrona kaji ada mena shi totrona ni mo akwa mesa ni itono ka wache kati eshan ahu ya mena shi ina ishimo ya bona ye totrona kaji ulitotrona be wale yani incho ayiga afi oje na wonwe Yesu yana mayo abi ba poto awo agbai yana tutu prison yard ni akawace mai ke wani mai akawace na amkan baba Yesu yana Mayo awo chako obi ekuto awo Beto trona no ni woi Yesu yana manua alima poto jana nake numu akwa mesa liji eta no ekusumi mfemo ye fa o yake gidi bami Yesu yana manua onu keka onu ko nake ayekusumi ni ofo no aje ke nini ewo mi ni eko no ona ke ni bu ni nakabia me ni ananye ni bu fenini no honi oyo no ya ke mba ona bia ne ke kaje ko na ke ni ebu mo fiamo mi ehye mo fiamo ko ke nini wo mi ni eko alo ekuteliye ko aweda eja se sumo ke eko mefemo ye Bueno, que aman ni agbena wow anina le ni wo fi ole o ke bahani be ke be na fe bani wonya le ni wo fi ole wo fela na kan no pepe ihanye de ka chi anye o kono ni hwe iti kusumi ke obuade ni fe mo ni hwe baba hanye ni wo ke hanye ta ne nchakoshi eja ke numu afa mensa itakoshi wo keji itashi pe matashi keji itashi benchante agbena